Ìjọba Kwara bẹ̀rẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ lórí rédíò fáwọn akẹ́kọ̀ọ́ nítorí ìkọlù àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Kwara ti darí àwọn ilé ẹ̀kọ́ láti padà sẹ́nu ètò ẹ̀kọ́ wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù kẹsàn-án fún sáà kejì. Àmọ́ ìjọba ní káwọn ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ 4 tí wọ́n wà ní abẹ́ àmójútó ètò ààbò kí wọ́n sì dúró nílé fún ìgbà kan náà. Ìdarí yìí ló máa wà nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè ọmọnìyàn ní ìpínlẹ̀ Kwara tó fi léde ní ọjọ́ Àìkú. Agbẹnusọ iléeṣẹ́ náà Peter Amọ́gbọ́njayé nínú àtẹ̀jáde náà tó fi léde lórúkọ kọmíṣánná ètò ẹ̀kọ́ Lawal Ọlọ́ngbẹ́bẹ̀ ó mà sọ wípé ìjọba fẹnukò lórí ìdarí yìí lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò ètò ààbò àtàwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde náà ní kété tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n bá ti padà sẹ́nu iṣẹ́ ní ọjọ́ Ajé ó ní kí ètò ẹ̀kọ́ kó bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà. Ọlọ́ngbẹ́bẹ̀ ní dídá àwọn akẹ́kọ̀ọ́ dúró sílé láwọn agbègbè tí ètò ààbò tó ti nílò àmójútó níbẹ̀ ó ló mà jẹ́ ọ̀nà láti fi dáàbò bo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní agbègbè náà. Bí ìwọlé padà sẹ́nu ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ṣe ń wáyé ní ìpele yìí ó mà jẹ́ ojúnà láti rí wípé a kò fi ẹ̀mí àwọn ọmọ wa sínú ewu pẹ̀lú àkànṣe sí ààbò tó ń lọ lọ́wọ́ láwọn agbègbè náà. Ètò ẹ̀kọ́ ó máa padà sípò láwọn agbègbè náà láìpẹ́. Ọlọ́ngbẹ́bẹ̀ òun ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ètò ààbò ẹ̀kọ́ òun náà ni àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ìyẹn SUPEB àti TESCOM láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ wọn kẹsẹ̀ járí níbi ètò ẹ̀kọ́ wọn. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé láti lè rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tí kò lọ sí ilé ẹ̀kọ́ kó má ṣe àfẹ́kù ohun tó yẹ kí wọ́n mọ̀ kọ́ púpọ̀. Ó ní ìjọba ti gbé àwọn ètò kan kalẹ̀ lórí rédíò láti máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ náà. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù kínní ó ní kọmíṣánná náà sọ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ náà lórí rédíò ó máa bẹ̀rẹ̀. Èyí ni àjọ UNICEF àti Nigeria Learning Passport ló mọ̀ fọwọ́ sí o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ orí ìkànnì Midland FM 99.1 FM ó ní ètò ìkẹ́kọ̀ọ́ náà ó ní yóò ti máa wáyé ní aago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Ajé Monday, aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́rú Wednesday àti aago 2:30 ọ̀sán ní gbogbo ọjọ́ Ẹtì Friday tí ètò ẹ̀kọ́ tó fi máa padà sípò láwọn ìjọba ìbílẹ̀ náà. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé wọ́n sì máa fi àwọn iléeṣẹ́ rédíò kún tó bá ti yá o. Ìgbésẹ̀ yìí ló máa ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kwara tó mà kéde títì àwọn ilé ẹ̀kọ́ pa ní àwọn ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Ìsìn àti Èkìtì nítorí ìkọlù àwọn ajínigbé tó máa ń wáyé lemọ́lemọ́ láwọn agbègbè náà. Ṣáájú ní ìjọba ìpínlẹ̀ Kwara òun ló ti gbé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní ìjọba ìbílẹ̀ 5 ó ti gbé tipa lẹ́kùn gúúsù ìpínlẹ̀ náà torí bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe rí báyìí níbẹ̀. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè.